alhamdulillahi rabbil alamin. alhamdulillah. wassalatu wassalam ala ashrafil mursalin sayyidina wa maulana wa habibina muhammad ibn abdullahi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ ṣé gan. ṣe rí ọlọ́run kó ṣàánú wa nínú islam. àmín yàlla. àwọn ẹlẹ́bọ ń bẹ tán dúró pọ́nbélé tí wọn ò jiyàn. pẹlẹbọ làwọn. tí wọn ò jiyàn pẹlẹbọ kọ́ làwọn. àbẹ̀sáwò. so ṣùgbọ́n àwa tá a jẹ́ mùsùlùmí àwa máa sọ pé ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó sì já sí pé pípọ̀ wa là ń ṣẹbọ Allahu Akbar. tá a sì kákún. tẹ́ bá wo ohun tó ń lọ lóde òní tẹ́ bá gbọ́ pé ọmọ mi ṣaláìsí tàbí ẹnìkan kú tẹ́ bá gbọ́ ojú orí ẹ ṣàwùdá fọlọ́run Allahu Akbar. ẹ ṣàwùdá fọlọ́run Allahu Akbar. ṣé bó ṣe mọ rèé àti kojú àgbàlagbà àti yàkàyàkà àgbàlagbà kò ní fi wọn lẹ́nu kì í já wọn láyà. kì í sì jà láyà Allahu Akbar. tán láwọn tán sì ní àwọn jíṣẹ́ ọlọ́run. kíní kan ni mo fẹ́ ká mọ̀ lónìí ìyẹn lọ̀rọ̀ tèmi máa sọ mo sì jẹ́jẹ́ fọlọ́run pé n ó mọ̀ sòdodo ní títí tí n fi lọ bọ́lọ́run mi. sẹ́rí kíní kálímà tá à ń wí yẹn kálímà pé la ilaha illallah ń ló pa gbọ́ wa pọ̀ o. tí a bá ń ṣe nǹkan kan tí a bá sọ pé irú ẹ̀sìn tí a bá ní mùsùlùmí lòun wala tajassasu má tọpinpin mùsùlùmí lòun mùsùlùmí ni ẹ kí ló wá gbé dání tó bá jẹ́ pé ó gbé nǹkan kan dání tó kù díẹ̀ káàtó ó lè mọ̀mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ń pè ní wàásù wàlẹ̀ irishad ìkìlọ̀ ìṣèwàásí ìtọ́rẹ ẹni sọ́nà ìpèrè ẹni sákìyèsí ìṣepé lọ́nà pé ká búlọ́ọ̀gì èèyàn àbí ká yẹ̀yẹ́ èèyàn tẹ́ bá rẹ́ni tí kò fẹ́ gbà tó sagídí tẹ́nikẹ́ sọ pé tọ̀ èmi ti wí tèmi o. ó kù ọkọ lọ́hùn. ó kù ọkọ lọ́hùn. Allahu Akbar. ṣé rí ní tí mo fẹ́ ká mọ̀ ni pé àwọn kan bẹ tó ń pera wọn ní mùsùlùmí tó jẹ́ pé ànábì gan ló pè wọ́n lẹ́lẹ́bọ sallallahu alayhi wa sallam. tó jẹ́ pọ́n sì wà lórí ẹbọ so kò sí tó kọ́ lọ́hùn bí irun gbọ́n o kò sí tó kọ́ lọ́hùn bí láwà ní o Allahu Akbar. kò sí tó kọ́ lọ́hùn níbi ìṣòkòtò mi ò bá lẹ̀ o n tó kan ọlọ́hun òun ni ìpáyà rẹ̀ Allahu Akbar. àti bó bá ṣe sìn bó bá ṣe ní ọ̀sìn tí wọn náà ń sìn bẹ́ẹ̀ n tó kan lọ́hùn o ṣùgbọ́n pípọ̀ wa lónìí iṣẹ́ ọlọ́run kọ́ là ń jẹ́ mọ́ o tí wọ́n bá fún ọmọ ní owó pé lọ bú bàbá rẹ̀ níbi táyé bàjẹ́ dé lónìí ṣùgbọ́n ìlànà tó wà bí bàbá rẹ̀ ni pé kọ̀ndẹ́ẹ̀mù bàbá rẹ̀ pé n ti ń ṣe ò dáa pé ìwọ ló wà lójú ọ̀nà súnà bàbá rẹ̀ ò sí lójú ọ̀nà súnà Allahu Akbar. níbi táyé bàjẹ́ dé yóò ṣe o. nítorí owó. mo fọkọ bo ọkùnrin kan láṣìírí nílọrin ó sì tú ilé bàbá rẹ̀ ká nítorí àkídà burúkú àwa ń bẹ àwa la mọ̀ kò sírú wa àwa la wà lójú ọ̀nà. àwa la wà lójú ọ̀nà. Allahu Akbar. man qala la ilaha illallah dakhala aljanna ẹni báyìí sọ pé la ilaha illallah èèyàn ní mùsùlùmí lòun nǹkan mi tó bá gbé dání ẹ máa jọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó lè má jẹ̀bọ ṣùgbọ́n tí wọ́n bá ilé dúró lórí kárí mi sí árí mi kò sáà àlìjánnà tó fẹ́ wọ̀ torí pé wàá ti gbẹ̀san rẹ̀ láyé ẹ jẹ́ ká wo àdìsí wò níbi tí òjíṣẹ́ láti. Qala Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ rí i pé mo sọ fún ẹ pé ànábì ti júwèé ẹlẹ́bọ fún wa sallallahu alayhi wa sallam. ìwọ kọ́ ló máa pè yàn ẹnìkan lẹ́lẹ́bọ ìwọ tó ń pè yàn lẹ́lẹ́bọ gangan lẹ́lẹ́bọ nsọ́wájú. Inna akhwafa ma akhafu alaykum ash-shirkul asgaru. ànábì ní tí ń bà mí lẹ́rù àwọn nǹkan tí mo rí ẹ lọ rí i pé tí ń bà mí lẹ́rù fún yín òun náà ni ẹbọ kékeré ń bà mí lẹ́rù fẹ́yìn ìjọ mi. Qalu wa ma ash-shirkul asgaru ya Rasulallahi. gbogbo àwọn sọ̀hábà ńgbà náà àwọn apanupọ̀ àwọn abéèrè lọ́wọ́ ànábì pé Sallallahu alayhi wa sallam. kí lẹbọ kékeré tó wíwùn ni ṣàlàyé ẹ̀ fún wa ìwò jíṣẹ́ ńlá. Qala ar-riya'u. ànábì sàlàsálàm Sallallahu alayhi wa sallam. ó ní ṣe àárí mi ní jẹ́ ẹbọ kékeré ṣe àárí mi. ẹ rí i pé táwọn ẹlẹ́bọ ńlá tá bá fẹ́ gbẹ́bọ ẹ rí i pé wọ́n ní ìrọ́ kẹ̀kẹ́ ní gbẹ́bọ níyì wọ́n san oríṣiríṣi nǹkan eriwo wọ́n san iṣẹ́ tí wọ́n nu. nǹkan tó fẹ́ ṣiṣẹ́ báyìí hàn náà ti mọ̀ pé nǹkan kékeré ni bẹ́ẹ̀ ìhàlẹ̀ wọ́n gbé níyì. gbogbo yẹn á rí i pé Allahu Akbar. àwọn fẹ́ gbẹ́bọ kàǹkà sórí ta so ẹbọ kékeré ti ìsìlámù táwọn àfa Ar-riya'u. òun ni kárí mi ẹlẹ́bọ làwọn náà Allahu Akbar. kárí mi irun gbọ̀n mi rè ló sì yàwó yìí ṣòkòtò wa ó fò òkè àfi jànábì ni. àfi jàlábì ni Allahu Akbar. so ẹni tí o bá ti ṣe bíi tíá irọ́ ànígbà iná ni
iná ní lọ ẹni tẹ́ ń wí sí rè kálímọ̀ tiẹ̀ bí ṣe ń wí láìláì láìláì kálímọ̀ tó ṣàdá tiẹ̀ ó pọ̀ ju yín lọ times 1 million òun ò yé mọ̀ dárúkọ ọlọ́run ìṣẹ́jú bí ṣe rántí ọlọ́run bẹ́ẹ̀ ní dárúkọ ọlọ́run ẹ̀yin sì rè orí àwọn ni gbogbo owó àṣetẹ̀ ń ṣe báyìí owó ni wọ́n fún yín lówó ni wọ́n ní ẹ máa wí ni wọ́n ní ẹ máa ṣe ni so ẹ̀san rẹ̀ nsọ́wájú. يقول الله عز وجل لهم يوم القيامة. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ fún yín tó bá jọ́ lè kí á mọ̀ pé. إذا جزي الناس بأعمالهم. nígbà tó bá ń san gbogbo èèyàn lẹ́san pẹ̀lú iṣẹ́ àwọn tó bá ń ṣe láìláì láìláì àwọn tó ń ṣe sàrà àwọn tó ń yọ sàká àwọn tó ń kírun wọn déédéé nígbà tí ẹ̀san bá dé tó bá jọ́ lè kí á mọ̀. اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا. kárí mi tẹ́ ń ṣe láyé ẹ jẹ́ kó tó yín torí ẹ ti gbowó owó lẹ gbà tẹ́ fi ń ṣiṣẹ́ ẹlòmíì dá lè kéwúlẹ̀ kí lè kéwúlẹ̀ lè kún tó bá lọ sóhun wọn á ní àfi kí ṣòkòtò rẹ̀ ó má balẹ̀ àfi kí irùngbọ̀n rẹ̀ ẹlòmíì máa ń sóògùn irùngbọ̀n gan tó fi kan pa kí irùngbọ̀n yẹn lè yọ kódà bí tẹlòmíì ṣe mọ àwọn tó yẹ pé wọ́n máa ń lẹ̀ gan tẹ́bí irùngbọ̀n yẹn bá ṣe pọ̀ tó ló ṣe gbowó sí tẹ́fẹ́ rírè mú gbédé ìmí àkó tẹ̀sùbá bíi 1,000 2,000 á ní tẹ̀sùbá tó ń gbà lọ́wọ́ àwọn oníṣúfèrè wọ́n wá rìlíìsì owó fún akọ mọ́sálásí so bàbá rẹ̀ sì ré súfì ni yóò á máa tẹ́ bàbá rẹ̀ yóò máa tẹ́ gbogbo àwọn onísúfì ó lè pé súfì onítọ̀rí ikọ̀ kì í ṣe mùsùlùmí wọ́n ní àwọn amadíyà kì í ṣe mùsùlùmí àwọn ìwàní kì í ṣe mùsùlùmí àwọn tẹ̀bùlẹ́gì wọn kì í ṣe mùsùlùmí mélòó la fẹ́ kù ntàn ni ó wí nù so àwọn kan máa worú wọn tírú wọn bá ikú àwọn categorize wọn kún ẹlẹ́bọ àwọn ò ní kàn kún mùsùlùmí torí ànábì ló pè wọn lẹ́lẹ́bọ sallallahu alayhi wa sallam. so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nǹkan ẹ̀yin tẹ́ ẹ dá nǹkan mọ́lẹ́mọ́ wọn pé mùsùlùmí òdodo ẹni tí ń ṣe dáyé ẹni tí ń ṣe dáwà ó kú ẹlẹ́bọ ni wọ́n yìí ṣe wọ́n fi mùsùlùmí ṣe ọ̀fàgándà ni ìkú categoricalize ẹlẹ́bọ. àyè tí wọ́n wà nù. àkàkànú pétọ́ ẹ̀mí ọlọ́run ló lẹ̀mí ẹ̀mí tó bọ́ lára ẹ̀ ẹ̀já ṣe ká dárò gẹ́gẹ́ bí ìgbà tí yahudi bá kú bí ìgbà tí kírísítẹ́nì bá kú tàbí bí ìgbà tí àwọn babaláwo tájọ aládùúgbò tán bá kú tá a dìde fún òkú wọn pé mọ̀ ṣe o ọlọ́run ìdárò ẹ̀mí iná ìdílé àwọn ẹni ìlera jí o náà so irú àwọn ẹlẹ́bọ kéékèèké tí wọ́n bá itú bá tán sì ń kọ́ntínú rẹ̀ lọ tí wọ́n bá ikú ànábì ló pè wọ́n lẹ́lẹ́bọ sallallahu alaihi wasallam. ẹbọ kéékèèké tó bá ti ń jọyìn papọ̀ tó ń jọyìn papọ̀ yóò padà dín ńláńlá ni ẹ kàn káànú ẹ̀mí wọn ẹ má ṣàdúrà fún wọn torí pé iná láàlá yẹ gìfìrò àyùn ṣìláka kò ní ṣàforíjì pé kéèyàn ṣẹbọ gbogbo ń tọ́ rí ọ ṣe má ṣe kárí mi ntọ́ bá ti yàtọ̀ ṣẹbọ lọ́lọ́run foríjì kò ṣe ìdìbò tí wọ́n bá ń gbé tutù sórí ta kó tó dẹ́lẹ́bọ tíṣe ọwọ́ rẹ bá ti ń jọ lójú débi pé kọ́ máa wẹ lómi bíi pé ìgbẹ́ ń bẹ́ǹdì wọn kọ́ máa wẹ rẹ bíi pé ìwọ lọ mọ́ ọ ti dẹ́lẹ́bọ àfikọ́ yí padà tó bá ti wá yí padà iná lága fúru ràyè mu ẹ tètè yí padà kẹ́ tó kú mo rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ bá wà nípò bẹ́ẹ̀ túbú ilà láì tó bá tanà sùwà ẹ túbá ẹ ronúpìwàdà kó lọ́ọ́ lè bá foríjì yín èmi tí mo bá yín sọ̀rọ̀ mi sọ pé mo mọ́ kálukú gbọ́dọ̀ wà nínú ìbẹ̀rù nílé ayé ni nìkan gbọ́dọ̀ ní confidence kó tó sọ pé àwa lọmọ lẹ́yìn ànábì àwa là ń tẹ̀lé ànábì àwa ní ìsìlámù wájú òrìjínà àwọn kan ló ní bídíà ta ló sọ fún ọ báwọn ta ló sọ fún ọ pé dandan ó ti mọ ibi tó ń lọ ta ló mọ ibi tó ń lọ anabi salasala wọn ní láhàdìrí máa ń yùfọ alábí wà lábíkún nítorí ló ń fèmí gan ṣe mi tí mo jẹ́ ànábì ìmí gan mọ̀ irú confidence wo ni wọ́n ní tó bá bọ̀ pé àwọn kan àwọn ń bídíà àwọn mùsùlùmí ń bídíà àwọn ilé wọn ìwọ̀n ìṣe mùsùlùmí ọwọ́ nǹka ọwọ́ adórí tiẹ̀ tara rẹ̀ ìwọ ni mùsùlùmí àbí iná lílẹ̀ wà lẹ́lẹ̀ ra ìjìun náà olóòtú ọ̀rọ̀ pọ̀ a sì máa tẹ̀síwájú. baba òní ni tajud alẹ́ òní ni tajud kó tó di pa lọ bẹ̀ nísàn kí ni káwọn ìtorí pé arípẹ́ ẹ̀sẹ̀ tí ilé ọlọ́run dín ni Mashallah. àwọn yóò sì máa retí nǹkan ọ̀tún oore ọ̀tún látọ̀dọ̀ ọlọ́run baba ẹ jẹ́ ara ti bí ìbẹ̀rẹ̀ náà kí ni oore táwọn yóò máa retí ní tajud alẹ́ òní. ní bá wá lálẹ́ yìí nǹkan bẹ̀rẹ̀ sí yí padà fún pápá nípa ọrọ̀ ajé ètò ẹ̀ ni mo fẹ́ ṣe fún wa báyìí wá ò sì dáa àdúà báyìí wò sì dáa bọ́nà wò sì dáa mo dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ fún àǹtàjùdì kọ́lọ́hún jẹ́ kí n tún rántí gbogbo ẹni tí kì í bá rọrùn sùn àdúà tí ànábì rẹkọmẹ́ndì ó ṣiṣẹ́ pọ̀ ju kọ́ máa lo sleeping tablet lọ màá fún yín ní tàjùdì lálẹ́ bẹ́ẹ̀ rán mi létí then ọ̀nà ìwọ tí bísínẹ́sì rẹ bá ti fẹ́ lukudéètì lọ́ba wá lálẹ́ bísínẹ́sì rẹ máa pick okú oríire ó létò ìgbésí ayé rẹ ò ní wà lójú kan náà mọ́ ìwọ náà jẹ́ èèyàn wà níláárí torí pé ẹni tó bá níláárí ẹnu rẹ ó tọrọ láwùjọ so kéèyàn níláárí Islam ṣètò lóríṣiríṣi wọ́n ṣe ṣètò lórí ọ̀rọ̀ àìsàn bẹ́ẹ̀ náà ṣètò lórí pé ká níláárí kò sì dìgbà tá a bá gbẹ́bọ sórí ta
kò sì dìgbà tá a bá ṣe ó ti wà nínú alukurani wà nínú zilu mẹ́nà alukurani. ma huwa shifa'un wa rahmatun lil mu'minin. ráàmọ̀tú yẹn òun náà ni béèyàn ṣe é là tó ti yọ Allahu Akbar. láì ní ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ìwọ tó bá ti wá lálẹ́ ọwọ́ rẹ̀ ó bá nǹkan ó sì jẹ́ nìyẹn. ọ̀pọ̀ ní fọlọ́mọba Allah subhanahu wa ta'ala ẹja kan sí wọn lé agbára lókè lọ́hùn agbọ̀n tí wọ́n ní fún wa. akínyín ẹ káàbọ̀ padà sórí ètò àṣírí orúkọ Ọlọ́run alẹ́ òní ni tajud tí máa wáyé ní inú ìjọ Ansarul Wara tajud ìjọ agbára omi tí máa wáyé ní Ansarul Wara headquarters number 49 Ajewole street by Governors Road Ìkọ̀tún nílùú Èkó ẹni tó gbọ́ sọ́bẹ̀ tí ò gbọ́ pé tajud ìjọ Ansarul Wara alẹ́ òní ni ẹ sọ fúnra yín o torí pé ètò pọ̀ lónìí tí ó jẹ́ olóore fún wa torí pé àdúrà ni máa gbà agbára kì í gbà bákan náà ni tajud Ansarul Wara máa ṣe àsàlátù wa ní gbogbo ọjọ́ Sunday ní àwọn ẹ̀ka wa káàkiri Nàìjíríà pàápàá jùlọ Ansarul Wara headquarter number 49 Ajewole street by Governors Road Ìkọ̀tún ní ìlú Èkó àsàlátù lómi jọ Sunday ẹ gbìyànjú torí pé àdúrà onímọ̀ gbà o agbára kì í gbà bákan náà èyí tẹ́ wà ní alágbolé àkútè ní ìpínlẹ̀ Ògùn ẹ wá sí number 12 Surulere street olúwa ló máa ṣe mosque ní alágbolé sàlátù ìjọ Sunday torí pé àdúrà onímọ̀ gbà o agbára kì í gbà bákan náà ní ìlú Mòwe nípínlẹ̀ Ògùn bákan náà ẹ̀ka àti ìlú Mòwe ẹ̀yin tẹ́ wà ní wáwá arípo Màgbòrò Ìbàfò ìwá sí ìlú Mòwe níjọ Sunday sàlátù ìjọ Ansarul Wara bọ́lẹ̀ Mòwe last bus stop ẹ̀ lọ sí àdúgbò Sẹ̀lẹ̀tù ìlọ́wọ́ wa ṣé agbára omi ní kẹ́ ẹ bèrè fún torí pé àdúrà ni máa gbà o agbára kì í gbà bákan náà ẹni tẹ́ ń gbọ́ láti ìpínlẹ̀ Kwara báyìí tẹ́ bá ti ń bọ̀ láti ọ̀nà Ògbómọ̀ṣọ́ tàbí láti ọ̀nà Yẹnkọrin ẹ bá ti dé airport road ẹ bọ́lẹ̀ ní Làwọ̀ bus stop ẹ lọ sí àbáwá ṣéwà agbára tó wà ní odò ta nílùú Ìlọrin fún àsàlátù ìjọ Sunday bákan là ń kí Jímọ̀ níbẹ̀ torí pé kó bá lè dùn kó pọ̀ kó sì pẹ́ Ọlọ́run bá ní máa fún ẹni ṣe báwa láwọn àdírẹ́sì wọ̀nyẹn ti wá rí wọn fún ẹ̀bẹ̀ àdúrà bí ó ṣe da tí ó dùn tí ó sì pẹ́ number 49 Ajewole street by Governors Road Ìkọ̀tún nílùú Èkó wà ń bẹ̀ wà ní wọn fún ẹ̀bẹ̀ àdúrà bí ó ṣe da tí ó dùn tí ó sì pẹ́ nọ́mbà àwọn yìí ni kí ẹ pè láti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí 0803 321 3373 0803 321 3373 tàbí kẹ́ ẹ tó pè 0703 785 9962 lẹ́ẹ̀kan sí 0703 785 9962 lórí email bàbá wà ní alagbaraomi@yahoo.com ẹ kọ̀wé sí wọn bẹ̀ torí pé àdúrà onímọ̀gbà agbára kì í gbà bákan náà ilé ike wa ti ń bẹ ní ilé ike Ansarul Wara tó wà ní Ajéwọlé ilé ike Risatul Ibadi ẹ wá síbẹ̀ ẹ̀kọ́ ọmọ yẹn wá síbẹ̀ kó wá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ alukurani ẹ̀kọ́ ìmọ̀ oríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìtúsílẹ̀ ní o gbogbo àwọn ẹ̀kọ́ pátápátá gbogbo ẹ̀ ní ń bẹ ní inú ilé ike Risatul Ibadi ilé ike Ansarul Wara bákan náà àní ẹ̀ka ní ìlú Owódì Ẹ̀gbá ní Awis camp ó wà ń bẹ̀ bákan náà nílùú Ìlọrin torí pé àdúrà onímọ̀ gbà o agbára kì í gbà ìyá kàtí wọn lè agbára lókè lọ́hùn àtọ̀gbọ́n tí wọ́n ní fún wa. akínyín ẹ káwọ̀ padà sórí ètò àṣírí orúkọ Ọlọ́run alẹ́ òní tajud bá a ṣe wílẹ̀ kan tí àwọn èèyàn sì ń gbọ́ wa lórí pé ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ torí pé èèyàn tó mọ̀ pé bàbá wa lọ sí ìlú Mẹ́kà láti lọ jẹ́ ìpè Ọlọ́run ọba Olódùmarè fún ẹ̀sìn Islam nínú hajj bàbá ẹ sọ fún alẹ́ kan pé àwọn nǹkan ẹ bá wa mú bọ̀ láti ṣe tó jẹ́ nǹkan tá a wà á dé bá ní tajud òní bàbá ẹ dáhùn èèyàn tó ń gbọ́ síwájú sí i. ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjókù olólùn sẹ̀rí òun olólùn sẹ̀rí òun bí èèyàn bá ń bẹ láyé ìyẹn lèmi máa ń sọ àwọn tá a lè jọ rẹ làwọn tán bá ń tú yàn lẹ̀ àwọn onítùsílẹ̀ alẹ́ lè jọ rẹ o gbogbo àwọn tán bá ń dé èèyàn tán fara níyàn á lè rẹ láéláé o mi ní tèkè yìí sì fún wọn láéláé torí pé Ọlọ́run gan ò tèkè yìí sì fún wọn fún àwọn adẹni so a fẹ́ tú yín sílẹ̀ ni ẹ mọ̀ bọ́ a fẹ́ tú yín sílẹ̀ nínú òṣì torí àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí Ọlọ́run ò ta wá lóṣì alhamdulillah kò ta wọn mọ́ wa lóṣì alhamdulillah kò ta àwọn ìjọ wa tán tẹ̀lé wa tinútinú kò ta wọn lóṣì alhamdulillah ẹ̀yin náà sì ní tòṣì àmín ya Allah ẹ̀ sì ní sàárẹ̀ àmín ya Allah Suratu Shura tá a bá wò tàti wá Ọlọ́run níbi sọ̀rọ̀ wa ma antum bimujizina fil harili wa ma lakum min dunillahi min wali wala nasir Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dandan ẹ̀ ní bọ́ mọ́lọ́run lọ́wọ́ ẹ̀ lè escape kò sí aláfarati kan lẹ́yìn Ọlọ́run kò sì sí alárànṣe kan lẹ́yìn Ọlọ́run tó tẹ́ sẹ́ ẹ jáwọ́ níbi dandan ẹ súnmọ́ Ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe àjò ẹ ṣáájò nílànà tó Ọlọ́run ẹ fi ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bó ṣe máa lo ìlànà Ọlọ́run ẹ má kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bó ṣe máa já sí ọ̀nà míì ẹ fà àwọn aláwo lẹ̀ kán máa ṣàwo wọn ẹ fà àwọn kìrìsìtẹ́nì lẹ̀ kán máa ṣe ẹ̀sìn wọn ẹ̀yin mùsùlùmí ẹ dúró lórí ojú ọ̀nà tiyín ẹ wá ìwòsàn yín sójú ọ̀nà yín so kì í ṣe ká pè yàn láàfáà nísìn kó a máa lo nǹkan míì tó yàtọ̀ sí ìsìláàmù tó yàtọ̀ sí kùránì ìjọba tèmi ò fara mọ́ ẹni tó bá ń ṣerú ẹ̀ ẹlẹ́mìí òkùnkùn ni a níjọ gírí kódà kó fàṣẹ bá àdáni báyìí kó mọ̀ sẹ́nu wújẹ́ mọ̀nàfíkì àdínì ni èmi ò ní tẹ̀kẹ́ ìsì fún olórí ibú ni ọ́
tẹ̀sùbá òfòwúrọ̀ wò lọ ń fà òun káwọn èèyàn sì nà òun ní. káwọn èèyàn sì nà òun sọ̀sọ̀kúsọ àwọn èèyàn ti forí gbálẹ̀ àwọn èèyàn ti ayé àwọn èèyàn ti bàjẹ́ nípa ọ̀rọ̀ tán gbọ́ lẹ́nu rẹ̀ àwọn àǹfà tẹ̀sùbá àti kágbádá harun àti bí ẹni ọlọ́run àwọn mugun náà máa wọ bí ẹni ọlọ́run àwọn mọ̀ pé wèrè ẹni èṣù ni ọ́ so ẹ tètè jáwọ́ kù nbí dandan ọlọ́run ṣàánú gbogbo wa bó ṣe bàbá tó ní àṣírí orúkọ náà àwọn èèyàn ò fẹ́ kọ́ lẹ̀ kó lè wúlò fún wa bismillah. ẹ ṣe púpọ̀ ya Wahab ọba tí tani lọ́rẹ̀ máa fà á lẹ́yìn ìgbà tó bá ti ṣe tìgìfàrù tó ṣe láìláìláìláò tó kọ́ máa fà ya Wahab ọba tí bu oore tí tani lọ́rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run tó bá ń sá dáadáa ọkàn nípa àwọn èèyàn máa fún ọ lẹ́bùn lóríṣiríṣi wọ́n máa ta ọ lọ́rẹ̀ kódà ó dáa fáwọn tó ń ṣiṣẹ́ ìjọba gan wọ́n máa promote wọn ya Wahab ya Wahab ya Wahab nínú okò ọlọ́run tó dáa ni so. akọ́ni fọlọ́wọ́ bá a láàzọ́.